العالمين والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين. Akí Ọlọ́run ọba òní, ọba àná, ọba gbogbo ìgbà, ọba tó ti ń bẹ kí gbogbo nǹkan tó máa bẹ, ọba tí ó máa ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan ò ní sí mọ́, ọba náà la kí. Àwa tọrọ àlékún ìkẹ́ àtàlékún ìgẹ̀ fún ọ̀gá wa aṣíwájú wa tí ń jẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad. Ìkẹ́ náà kó máa mọ̀ lórí Ànábì, kó máa bá gbogbo àwọn ará ilé ẹ̀, àwọn sàhábà, àwọn khulafa'ur rashidun, àwọn tábìín àtàwọn àfẹ́sìn tí wọ́n jẹ́ ẹni ire tí wọ́n ti bọ́ sáré kìyàmá. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa tọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fún àwọn àfẹ́sìn tó ń bẹ láyé lónìí tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run káàkiri ayé, láwọn àfáà tó já sí wípé qala Allah qala Rasul, Ọlọ́run sọ, Ànábì sọ ni wọ́n gbé dání. Irú àwọn àfáà bẹ́ẹ̀, ẹ̀mí gígùn àlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn. Látorí àfáà wa Saidi Shittu, Muhammadu Jaya, fáwọn àfáà ẹlẹ́bọ, tó fi wá kárí gbogbo àwọn àfáà súnnà tí wọ́n jí àfáà gbàgbà. Bàbá wa Sheikh Imran, Sheikh Kamarudin Ajala, Sheikh Ọpẹ́yẹmí Mutairu, Sheikh Abdullahi Mustapha, tó fi kárí gbogbo àwọn àfáà súnnà gbàgbàgbàgbà, àtẹnitámọ̀ tí wọ́n jẹ́ Mujahideen, tí wọ́n jẹ́ olùgbìyànjú sínú ẹ̀sìn. Abẹ́ Ọlọ́run ẹ̀mí gígùn àlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn àti gbogbo ojú tó ń wò wá káàkiri ayé, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbàlagbà, pẹ̀lú gbólóhùn tó fi ń lọ́lá jù pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Orí àjẹjẹ tó Ọlọ́run, àláfíà Ọlọ́run kó máa bó oníkálùkù wa gbé, Allahumma àmín. Àwa bẹ̀ Ọlọ́run fẹ́mi àti yín, Ọlọ́run má jẹ́ àròfo, Ọlọ́run má jẹ́ àṣòfò, Ọlọ́run má jẹ́ agúnlẹ̀ sébùté òfo. Àtèmi àti yín àtúbọ̀tán wa Ọlọ́run jẹ́ ó dá, má torí ayé wa bọ̀rún wa jẹ́, má torí ọ̀run wa, má torí ayé wa bọ̀rún wa jẹ́, má torí ọ̀run wa báyé wa jẹ́. Àtayé àtọ̀run, àtayé wa àtàlìkìyámọ̀ méjèèjì ni kó dára fẹ́mi àti yín, Allahumma àmín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wá, mo tún kí yín ní kíkí ọlá lẹ́ẹ̀kan sí, kíkí tó bá gbogbo ìgbà mú pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àláfíà Ọlọ́run, orí àjẹjẹ tó Ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, àtẹ̀yin tẹ́ ń gbọ́ wá, àti ẹ̀yin tẹ́ ń ṣépè, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wá, tẹ́ ń ṣépè fún wa níbi comment, tẹ́ ń ṣépè, gbogbo yín abẹ́ Ọlọ́run fún yín, àláfíà Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó máa bọ́ ní kálukú yín. Ṣùgbọ́n àwọn èpè tẹ́ ń kọ́mẹ́ǹtì, ẹ rántí pé ẹ̀yin náà bímọ. Téèyàn bá ná ka burú kan sọ́mọ lọ́mọ, gbogbo èyí tó kù tọmọ tiẹ̀ ní ó jẹ́ o. Ẹ̀ ń ṣépè fún mi ní lórí kọ́mẹ́ǹtì, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè torí ẹnìkan ló bí mi. Èmi náà ní ìyá, mo ní bàbá, ọmọ ni mo jẹ́ fáwọn nǹkan. Ẹ̀yin náà dẹ̀ bímọ tí yín, ẹ̀yin náà dẹ̀ ń gbìyànjú kọ́mọ tí yín ṣoríire, ẹ̀dẹ̀ ń ṣépè fọmọ lọ́mọ. Ẹ jẹ́ kó yé yín pé gbogbo èpè tẹ́ bá ń ṣẹ́ níbi kọ́mẹ́ǹtì, wàláhì azim, gbogbo ẹ̀ pátá orí ọmọ yín ló ń lọ o. Gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kọ́mẹ́ǹtì tẹ́ ń ṣépè sí, bẹ́ẹ̀ ni gbogbo kọ́mẹ́ǹtì yẹn, bẹ́ẹ̀ gbogbo èpè yẹn orí àwọn ọmọ yín ló ń lọ, wàláhì orí àwọn ọmọ yín ló lọ. Àfi tí mo bá wùwà èpè ló kù, èpè náà àfi jẹ mí. Ṣùgbọ́n tí bá ti wùwà èpè, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe èpè pátá, àwọn ọmọ yín ló forí ko bí iznillah. Náà gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn, mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀, mi ò fẹ́ jẹ́ kí a gbára wa lásìkò.
program tí mo fẹ́ ṣe lénìí tẹ́lẹ̀ ni pé àwọn àdúrà tá lè máa ṣe láti inú alukur'an torí àdúrà súnà wà àwọn àdúrà náà kan wà tó dé wà láti inú alukur'an èyí tá fi máa ṣe àwọn àdúrà bídíà tí ó máa kọjá àlà lọ́dọ̀ Ọlọ́run àwọn àdúrà tó wá láti inú alukur'an tó wá láti súnà tó jẹ́ àwọn àdúrà tó jẹ́ ti súnà òun ni mo fẹ́ fi kọ́ gbogbo wa léni tẹ́lẹ̀ ṣùgbọ́n inshallah bóyá títí ìrọ̀lẹ́ àbọ́là kọ́lọ́n ṣàánú gbogbo wa inshallah kọ́lọ́n fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa ọlọ́májà kú ọlọ́májà ṣọ́kú inshallah tábàṣì ń bẹ lẹ́mìí léni nírọ̀lẹ́ bóyá eléni sọ́la àbí ìgbàkígbà tátù wá sórí ètò màá gbìyànjú láti já sí pé tọ́pìkì yẹn ni màá treat lórí pé àwọn àdúrà tá lè máa ṣe láti inú alukur'an tá a ní máa fi tójú bọlé káàkiri tá a ní máa fi wẹ ọṣẹ lọ ẹbú. So ọ̀rọ̀ tí mo fẹ́ wá ṣàlàyé tó yẹ prógrámù yẹn òun ni pé àárọ̀ yìí ni mo ṣẹ̀ṣẹ̀ wò ẹnìkan share fídíò yẹn sí mi pé ó ní àfàyàyà ẹ gbọ́ fídíò tí bọ̀bọ̀ yìí tó ti sọ̀rọ̀ yìí bọ̀bọ̀ tí wọ́n ń pè ní Shakiru tó wà ní Amẹ́ríkà ẹran lọ́mọ Shakiru àṣé o tiẹ̀ nílàákàì bó ti wọ́n mọ Shakiru Sheikh Adam rahimahullah bàbá máa káre láyé o Sheikh Adam káre o wọ́n káre láyé o Sheikh Adam ní inna kabira bila aklima sugaro Sheikh Adam ní inna kabira bila aklima sugaro Sheikh Adam ní àgbàlagbà tí ó bá ti ní làákàì torí ó bá ti pé òun àtọmọdé bákan náà ni wọ́n ọlọ́mọba wa kí bàbá wa Sheikh Adam ọ̀pọ̀lọmọ ṣọwárí pé àṣé àwọn ẹlòmí ń wù ẹ́ níwò pé onílàákàì ṣùgbọ́n onílàákàì kan bó ti wù mọ́ Ọlọ́run ò ṣe làákàì fún ẹ Shakiru Ọlọ́run ò ṣe làákàì fún ẹ gbogbo nǹkan ni wàá máa pariwo wípé olè evidence oníkíní kan àtiwá àti evidence tó ní kò ní da fún ẹ méjèèjì Shakiru ẹran lọ́mọ gbogbo ọ̀rọ̀ tẹ́ máa sọ ẹ̀dẹ̀ máa bẹ̀rù Ọlọ́run lórí ẹ máa bẹ̀rù Ọlọ́run ọba ló ní wàlá tẹ́kfù máa lè ṣe alákàbí ilmu Ọlọ́run ní má dúró lórí nǹkan tó bá mọ̀ nípa ẹ̀ nǹkan tó bá ti mọ̀ tó bá ti nímọ̀ nǹkan tó bá ti nímọ̀ nípa ẹ̀ Ọlọ́run ní má dúró lórí ẹ̀ Shakiru gbogbo àwọn nǹkan tó mọ̀ nípa ẹ̀ wàá máa sọ gẹ́gẹ́ bíi pé òótọ́ ni Shakiru orí ò pé onílàákàyò orí ẹ̀ dẹ̀ ti burú orí ẹ̀ burú gidi Shakiru orí ẹ̀ ti burú orí ẹ̀ ti yí gidi gan nígbàtí program tó ṣe níjọ́ Friday tó ń play voice sista burúkú yìí sista yìí ti ń jẹ́ sista Jùmọ̀kẹ́ but ẹ̀yin náà ṣe làákàyè o sista Jùmọ̀kẹ́ ní làákàyè lórí o sista Jùmọ̀kẹ́ ní làákàyè lórí bó ti wọ́n mọ̀ o ní làákàyè lórí o wọn ò bẹ̀ yín kẹwàá wo save your soul kò sẹ́ni tó bẹ̀ yín kẹwàá wo save your soul kò sẹ́ni tó bẹ̀ yín tó bá tiẹ̀ bẹ̀ yín pé kẹgbà sílámù ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ wọ́n fẹ́ jíṣẹ́ Ọlọ́run lára yín ni ṣùgbọ́n kò sẹ́ni tó bẹ̀ yín pé kẹ́ di member save your soul kò sẹ́ni tó bẹ̀ yín pé kẹ́ máa wo save your soul ẹ̀yin náà lẹ kóra yín wá sórí save your soul sista Jùmọ̀kẹ́ orí yín ò pé ẹni làákàyè lórí o ẹ dẹ̀ máa fi ọwọ́ ara yín ẹ sì máa fi fa àárín fífún wa yín ṣé wọ́n pẹ́ ní làákàyè nígbà tẹ́tẹ́ wá ń sọ̀rọ̀
èwo wá ní títí Yahya Gambari tẹ́ wá tún fi sí wèrè níyìn ni Jùmọ̀kẹ́ wọ́n sísá Jùmọ̀kẹ́ tó play audio yẹn tó sọ̀rọ̀ yẹn sórí ẹ̀ orí yóò pé ní sísá Jùmọ̀kẹ́ sórí yín dàrú ni. máa play audio yẹn àti ọ̀rọ̀ tí wèrè Shakiru náà sọ torí pé ọ̀rọ̀ tí Shakiru sọ ni pé ó ní èmi Yahya Gambari ó ní ọ̀dọ̀ bọ̀dọ̀ Oòduà mo wà nìbàdàn. That means bàbá wa Chief Sunday Igboho májàsọ́lá ọlọ́run bá wa dúró ti bàbá náà onínúure ni wọ́n, bàbá dáadáa ni wọ́n wúlò fọmọdé, wọ́n wúlò fàgbàlagbà, wọ́n wúlò fónílé, wọ́n wúlò fàlejò. ọlọ́run bàbá wa Chief Sunday Igboho ọlọ́run bá wa dúró tì wọ́n, ọlọ́run má dójú tì wọ́n, ọlọ́run má já wọn bọ́. gbogbo èròǹgbà ọ̀tá pátá lórí Chief Sunday Igboho ọlọ́run má jẹ́ ó ṣẹ lórí wọn. kán làṣà ń gbé tiẹ̀ gbogbo nǹkan tí àwọn ọ̀tá tó bá gbà lérò lórí Chief Sunday Igboho pé àwọn fẹ́ gbé wọn ṣubú lágbára ọlọ́run látòrí ìwọ Shakiru ọ̀kan lọ́mọ, látòrí ìwọ fúnra ẹ̀ Shakiru ẹ̀ràn lọ́mọ, látòrí ìwọ Shakiru gbogbo ohun tí àwọn ọ̀tá tó bá gbà lérò lórí Chief Sunday Igboho májàsọ́lá bàbá Dami ọlọ́run títí wọn ni kò jẹ́ o. èròǹgbà ọ̀tá títọ́ta ni kò jẹ́ o, àníyàn ọ̀tá títọ́ta ni kò jẹ́. Olúwa jọ̀wọ́ bá wa ṣọ́ bàbá wa májàsọ́lá, Olúwa jọ̀wọ́ bá wa ṣọ́ bàbá wa àtàwọn olólùfẹ́ wọn lágbàáyé o. èròǹgbà ọ̀tá títọ́ta ni kò jẹ́ lórí Chief Sunday Igboho, àníyàn ọ̀tá títọ́ta ni kò jẹ́. gbogbo èròǹgbà ọ̀tá àníyàn ọ̀tá lórí bàbá wa Chief Sunday Igboho májàsọ́lá ọlọ́run má jẹ́ kí ó ṣẹ lórí wọn. àwọn ọ̀tá tí wọ́n ń dètè aburú lórí wọn náà ni kọ́ máa forí wọn bí nǹkan wọn ìzínìlá. mo wá rí Shakiru nígbà tẹ́ni ẹ̀ ṣí ẹ̀ fídíò sí mi torí pé mi ò ráyè tàwọn mọ́, mi ò wo program ẹ̀ mọ́, mi ò wo torí pé mo ti rí pé eléyìí onírọ́ ni, gbogbo ìgbésí ayé ẹ̀ irọ́ ló fi gbogbo ìgbésí ayé ẹ̀ pa. àtòun àti ọmọ burúkú yìí Lukman ọmọ alágbára ọmọ Rashidi, Lukman ọmọ Rashidi, àwọn méjèèjì irọ́ ni wọ́n fi gbogbo ìgbésí ayé wọn pa. irọ́ la bí ni wọ́n, irọ́ dìran, irọ́ la bí TV oní platform wọn, irọ́ la bí TV àti platform Shakiru àti platform Lukman ọmọ Rashidi, àwọn méjèèjì irọ́ la bí TV ní platform wọn. nígbà tèmi ti rí pé wèrè yìí irọ́ ló ń fi gbogbo ìgbésí ayé ẹ̀ pa, ìṣọ̀bọ̀bọ̀ ọmọ Shakiru yẹn, tèmi ti rí pé irọ́ ló fi gbogbo ìgbésí ayé ẹ̀ pa lẹ́mi ò ti wò mọ́, lẹ́mi ti pàtì pé ilé ìkórí burúkú mi bá járe. so ẹnìkan wá share fídíò yẹn sí mi, ìgbà tẹ́ni yẹn wá share sí mi, ó ń play voice sister yẹn, sister Jùmọ̀kẹ́ yẹn, sister Jùmọ̀kẹ́ orí yín ò pé o, orí yín ti burú sister Jùmọ̀kẹ́ o, orí yín ò pé o. èmi ò rán yín o, èmi ò rán yín o, mi ò rán yín o. ṣé fún mi lówó rí àbí ṣé mo tọrọ owó lọ́wọ́ yín rí àbórí yín jí sister Jùmọ̀kẹ́ àbí wọ́n ń ṣe yín. sister Jùmọ̀kẹ́ ṣe gbádùn ṣá, sórí yín burú bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ọmọ kékeré ni mí ṣùgbọ́n small body big engine ni mí. ibi tí àwọn àgbàlagbà mi ti tẹ̀, ibi tí àgbàlagbà mi tẹ̀ tó rí, èmi yìí mo tẹ̀ mi ò dẹ̀ rí, orí yín yìí ni. ohun tí àgbàlagbà mi rí tójú ẹ̀ fi kó wọnú, wọ́n ní ohun tí àgbàlagbà bá rí tójú àgbà fi kó wọnú, tọmọdé bá rí ojú àfọ́. ohun tágbàlagbà ti rí tójú ẹ̀ kó wọnú, èmi Yahya Gambari mo ti rí
tí kankan ò dẹ̀ ṣojú mi tójú mi ò fọ́ tí ò kó wọnú. ẹ mọ̀ pé bó ti wọ Ọlọ́run ní ṣe máa ń pín nǹkan rẹ̀, bó bá ṣe wọ Ọlọ́run ṣe máa ń pín nǹkan rẹ̀. Ọlọ́run pín nǹkan mi ni. Àwọn òbí tó bí mi gan, àwọn gan mọ̀ pé àwọn bímọ. Kí ló kọ́ tèmi Sister Jumoke? Kí ló kọ́ tèmi níbi ọ̀rọ̀ tẹ́ ń sọ? Wèrè ni yín ni? Ṣé màá ti ń sọ̀rọ̀ rí ni? Gbádùn ni? Kí ló pa èmi àti yín pọ̀ rí Sister Jumoke? Orí yín dàrú ni? Kí ni túmọ̀ gbogbo yẹn? Ṣé orí yín yí ni? Ṣé mo mọ̀ yín rí ni? Wèrè ni yín ni? Ìwọ ọmọ gẹ́ Jumoke yẹn, ìwọ ni mo bá wí. Ṣé mo mọ̀ ẹ́ rí ni? Àbúrò ẹ̀ yí? Ṣé mo mọ̀ ẹ́ rí ni Jumoke? Ṣé mo mọ̀ ẹ́ rí ni? Orí ẹ̀ yí ni? Kí ló kàn tèmi àti ẹ? Kí ló tó ń dárúkọ mi? Are you stupid? Wèrè ni ẹni? Wọ́n pè é, ta ló bẹ̀ pé kó wá sí save your soul? Ṣé wọ́n bẹ̀ ẹ́ ni? Wèrè ni ẹni? Ìwọ náà kọ́ ló wá fún rẹ̀ ni? Tó bá tiẹ̀ wá ń bẹ̀ kó gba ìsìlámù, ìyẹn máa túmọ̀ sí kí ni? Wọn ò fẹ́ jẹ́ kó ṣorí burúkú ni. Tó bá ń bẹ̀ wípé kó gba ìsìlámù, wọn ò fẹ́ jẹ́ kó ṣorí burúkú ni. Orí ẹ̀ burú ni Jumoke àbí kí lórúkọ ẹ̀? Orí ẹ̀ yí ni? Wèrè ni ẹni? Kí ló kàn tèmi àti ẹ tó ń dárúkọ mi? Are you stupid? Àbí kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Ẹ lọ fojú ọmọ kékeré wò mí àbí? Ẹ fojú ọmọ kékeré wò mí? Ó dà pé ẹ mọ̀ mí. Tẹ́ bá mọ̀ mí ni ẹ máa mọ̀ pé ọmọdé yìí ó kọ̀ kéré ni. Ó lè kéré lójú, ó lè kéré lára, ṣùgbọ́n inú ẹ̀, ohun tí ń gbénú ẹ̀ ó ju bọ́dì ẹ lọ. Nǹkan tó ń gbénú mi ju bọ́dì mi lọ. Sórí yín yí ni? Ẹ wá sọ pé ẹ wọ ọmọ kékeré yẹn náà, Yaya Gambari. Orí yín dàrú, ta lọmọ kékeré? Wèrè ni ẹni? Ṣó lè jù mí lọ ní Sister Jumoke? Tó bá tiẹ̀ jù mí lọ gan, ṣó ti bí mi lọ́mọ ni? Wèrè ń ṣe ẹni Jumoke? Mo ń bèrè lọ́wọ́ ẹ, àti wá àti ẹran lọ́mọ, sórí yín burú ni? Tí mo bá tiẹ̀ wá kéré, ṣé bí mi lọ́mọ ni? Orí yín yí ni? Ṣé bí mi lọ́mọ ni? Wèrè ni yín ni? Gbé first born ẹ jáde wá kárí Jumoke. Gbé first born ẹ jáde wá kárí tó bá jù mí lọ. Àbẹ́ wàá rí nǹkan nọ́sẹ̀nsì wo nìyẹn? láyé ẹ Jumoke àbí kí lórúkọ ẹ̀? láyé tó bá tún sọ̀rọ̀, tó bá dárúkọ mi, ó fẹ́ bá ìbínú Ọlọ́run pàdé nìyẹn o. Torí pé mi àti ẹ kò sí kankan tó pa wá pọ̀ rí o. Mi ò mọ̀ ẹ́ rí o, mi ò rí ẹ rí o. Ìwọ àtàfà Saidi lẹ́jọ́ mọ́ra yín rí o. Mi mọ̀ tẹ́sí jọ mọ́ra yín rí o. Èmi ò mọ̀ ẹ́ rí o Jumoke. Èmi ò mọ̀ ẹ́ rí o. Èmi Yàyà mi ò mọ̀ ẹ́ rí o. Mi ò mọ̀ bó ṣe jẹ́ o. Mi ò mọ̀ bí fásitì save your soul ni ẹ tẹ́lẹ̀, mi ò tiẹ̀ mọ̀ o. Mi ò mọ̀ fucking body ẹ, mi ò mọ̀ ẹ́ rí o. Mi ò mọ̀ yàrá jẹ́ ẹ̀ rí o. So jẹ́ kó yẹ pé anytime tó bá tún pè ẹ́, tí àwọn afẹ́ ẹ bọ́ tó fẹ́ kú ẹ sórí burúkú, tó bá tún pè ẹ́ tó lọ ń sọ̀rọ̀, tó lọ ń jábọ́, tó bá tún dárúkọ mi, òun kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run nìyẹn o. Ó fẹ́ rí ìparun Ọlọ́run ni o Jumoke. Jẹ́ kó rí ẹ lọ pé o. Èmi àti òsì lórí ọwọ́ ẹ o. Mi ò ń ṣẹgbẹ́ ẹ o. Mo kàn lè kéré ni o. Wọ́n ní ọjọ́ orí nọ́mbà ni o. Ọjọ́ orí nọ́mbà ni. Ohun tọ́mọdé mi bá ṣe, ohun tọ́mọ 18 years bá ṣe, ọmọ 50 years mi ò lè ṣe o. Nǹkan tọ́mọ 15 years bá ṣe ń gbà mí, bàbá tó ti wọ 70 something ò lè ṣe o. Ìlàkà ìtọ́mọ tó wà ní 15 bá lò, bàbá tó ti wọ 50 ó má kò ní lè lò lákà yẹn o. Jẹ́ kó rí ẹ pé o Jumoke. Mo ka wọ́ ni Jumoke o. Jẹ́ kó rí ẹ pé Jumoke. Jẹ́ kó rí ẹ pé láyé ẹ tó bá tún máa sọ̀rọ̀, tó bá tún sọ̀rọ̀ mi fẹ́ ṣorí burúkú nìyẹn o. Ó dẹ̀ fẹ́ pàdé ìbínú Ọlọ́run. Torí pé mi ò mọ̀ ẹ́ rí o. Mi ò mọ̀ ẹ́ rí o. Àdẹ jẹ́ kí lè jẹ́ first and the last fún ẹ.
tí wàá sọ̀rọ̀ save your soul pẹ̀lú àwọn ìyá oníyà tó ń bú lórí save your soul. Kí làwọn ìyá yẹn ṣe fún ẹ lórí burúkú ní ẹni Jùmọ̀kẹ́ orí ẹ̀ yìí ni wọ Jùmọ̀kẹ́ yẹn kí ló ń ṣe ẹ gan? Kí ni àwọn ìyá oníyà ṣe fún ẹ ìwọ Jùmọ̀kẹ́ yẹn? Kí ni àwọn ìyá oníyà ṣe fún ẹ tó ń bú wọn? Àwọn ìyá tó bí ẹ lọ́mọ wá sọ̀rọ̀ sí wọn orí ẹ̀ ti burú Jùmọ̀kẹ́. jẹ́ gbọ́rọ̀ tí ẹ sẹ́gbẹ́ kan ìwọ Ṣakiru, torí Ṣakiru mo ti gbọ́ lẹ́nu ẹ ó sọ wípé ó fẹ́ mẹ́nu bà gbogbo nǹkan tó bá ń jẹ́ ọ̀rọ̀ mi, ó fẹ́ mẹ́nu bà gbogbo nǹkan tó bá ti jẹ́ nípa mi. Nígbà tó wá gbọ́ voice sister Jùmọ̀kẹ́ yẹn tó wá fi wá lọ tó fi wá yà síbi ọ̀rọ̀ mi, Ṣakiru ò ní ṣoríire, ó ní rí ìyọ́nú Ọlọ́run, ó ní pàdé ìdùnnú Ọlọ́run. Gbogbo nǹkan tí ń jórí burúkú ayé tiẹ̀ ló máa jẹ́. Ó yóò pé Ṣakiru, orí ò pé. Mo ń bọ̀ o, màá pí ọ̀rọ̀ tó sọ o, màá pí ọ̀rọ̀ tí Ṣakiru sọ o, ọ̀rọ̀ tó ọmọ burúkú Ṣakiru yẹn, ọ̀rọ̀ tó sọ màá pí rẹ o. Torí pé ó ní òun lẹ́fídẹ́ǹsì wípé ilé ṣí Sunday Igboho lèmi wà, ó lóun lẹ́fídẹ́ǹsì wípé ilé bàbá májàsọ ilé bọ̀dọ̀ Oòduà nìbàdàn, that is Chief Sunday Igboho ọlọ́ba dúró ti bàbá yẹn, ó ní òun lẹ́fídẹ́ǹsì wípé ilé wọn mo wà. Ṣakiru ṣé wèrè ni ẹni ó tiẹ̀ nílàákàyè, àṣé ó tiẹ̀ gbọ́n, so àṣé ó tiẹ̀ gbọ́n rárá Ṣakiru, èmi rò pé àṣé ó tiẹ̀ nílàákàyè bó ti wọn mọ́. tó náà orí èmi yìí, èmi ọmọ kékeré yìí, èmi ọmọ kékeré yìí, ó lé mi ń gbé lọ́dọ̀ Chief Sunday Igboho, kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ̀? Bàbá wa Chief Sunday Igboho, ẹ̀yin náà ti ń gbọ́ o, wọ́n lọ́dọ̀ yín mò ń gbé o, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o, ẹ tètè wá mú mi sọ́dọ̀ yín o. Bàbá Májàsọ́lá, Chief Sunday Igboho, ẹ dákun, wọ́n ti parọ́ pọ́dọ̀ yín mò ń gbé, ẹ tètè wá mú mi sọ́dọ̀ yín o, torí pé mo mọ̀ pé gbogbo àwọn tó wà lọ́dọ̀ yín kò sẹ́ni tó dúró sọ́dọ̀ yín tí ò kí ń rí dùnú o, tí ò kí ń rí dùnú lára yín o. Chief Sunday Igboho, wọ́n ti parọ́ pọ́dọ̀ yín mò ń gbé o, ẹ tètè wá mú mi sọ́dọ̀ o, ẹ wá adopt mi o. Chief Sunday Igboho, ẹ fi mí sínú ọmọ tẹ́lẹ̀ máa tọ́jú o, wọ́n ti parọ́ pọ́dọ̀ yín mo wà o. Bàbá Májàsọ́lá, bàbá Dami, wọ́n ti parọ́ pọ́dọ̀ yín ni mo wà, ọ̀dọ̀ yín mò ń gbé o, ẹ tètè wá adopt mi o. Wèrè tó rò pé tí bá ránfààní, tí bá rí lọ́kì láti máa gbé ọ̀dọ̀ Chief Sunday Igboho, tó rò pé nínú òní dùn ni wípé mo kọ̀ lọ rí lọ́kì lásán, pé mo kọ̀ rí lọ́kì, mo rí lọ́kì láti máa gbé pẹ̀lú Chief Sunday Igboho, pé mo wá lọ rí lọ́kì. Chief Sunday Igboho, yẹ ti gbọ́, wọ́n ti parọ́ mọ́ yín o, wọ́n lọ́dọ̀ yín ni mo wà o. Chief Sunday Igboho, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ẹ wá adopt mi o. Chief Sunday Igboho, bàbá Dami, ẹ jọ̀ọ́ ẹ wá adopt mi o, ẹ wá gbé mi sọ́dọ̀ yín o, kẹ́ máa tọ́jú mi o, kí máa gbádùn yín, kí máa jayé ọlọ́ba. Chief Sunday Igboho, ẹ jọ̀ọ́ torí pé nígbà táwa Saheed wà lọ́dọ̀ yín, wọ́n gbádùn, wọ́n ṣe yìn, wọ́n yọ̀tọ̀ yìn, ẹ wá gbé mi náà sọ́dọ̀ yín o. Chief Sunday Igboho, gbogbo àwọn tó wà lọ́dọ̀ yín pátá, ọgbà Chief Sunday àwa Saheed, wọ́n gba mọ́tò, wọ́n gbalẹ̀, àìmọye nǹkan oríṣiríṣi tẹ́ ṣe fún wọn. Chief Sunday Igboho, bàbá Dami, ẹ wá adopt èmi náà, ẹ wá gbé mi náà sọ́dọ̀, ẹ jẹ́ kí mi náà wà lọ́dọ̀ yín o. wọ́n kúkú ti parọ́ already, wọ́n ti parọ́ already o. Ṣakiru, sórí pé o ní làákàyè lára, o gbọ́n rárá. Ṣakiru, o gbọ́n rárá o ní làákàyè. Àṣé ọ̀rọ̀ tí Sheikh Adam sọ pé inna kabira bila aklima sugaro inna sọ̀gì ọlọ́hùn aklima alkubaro. Ọ̀rọ̀ Sheikh Adam ní àgbàlagbà tí ó bá ti ní làákàyè, òun àtọmọdé bákan náà ni wọ́n. Ṣakiru, sórí èyí ni tó bá fẹ́ sọ̀rọ̀ a ní ọmọ kékeré yẹn, wèrè ń ṣe ẹni, ṣó bí mi lọ́mọ ni, wèrè ní ẹni, gbogbo àwọn ọmọ ẹ náà kọ́ mọ̀ wò yẹn ni.
obìnrin mẹ́ta àtọkùnrin kan tó ní wèrè ń ṣe ẹni èwo ló tóbi ní gbogbo àwọn ọmọ ẹ wèrè ní ẹni Ṣakiru tá máa sọ pé òun bí mi lọ́mọ tá ló bí lọ́mọ àbórí ẹ dàrú. Ṣakiru ò gbọ́n o àṣé ò tiẹ̀ gbọ́n o mi mọ̀ pé ò gbọ́n sẹ́ẹ̀ so ò gọ̀gàn wà mi mọ̀ pé ò gọ̀ tó yìí o èmi ò ráyè tiẹ̀ mọ̀ mi ò ráyè tiẹ̀ èmi ti fèsì nǹkan mi èmi ò ráyè tiẹ̀ nǹkan pọ̀ tá fẹ́ rọ́nú ẹ̀sìn kọjá ká máa dá orí olóyè burúkú ara ẹ lóhùn ṣùgbọ́n ọ̀rọ̀ tó kọ́ sọ yìí ni mo fẹ́ ṣe clarification ẹ̀yin yàwó àtẹ̀yìn bàbá wa ẹ̀jọ̀ torí tọ́ lọ́hùn ẹ bá mi fojú wò ó gbogbo ẹ̀yin bàbá wa àtẹ̀yìn ìyá wa tẹ́ ń gbọ́ mi ẹ̀yin àǹtí wa ẹ̀yin bọ̀dá wa tẹ́ ń gbọ́ mi ẹ bá mi fojú wò dáadáa o ẹ bá mi fojú wò ó bí mo ṣe kéré yìí bí mo ṣe wà yìí number one mò ń kéwú lọ́wọ́ o number one ẹ̀yin ìyá wa number one ṣé ń gbọ́ mò ń kéwú lọ́wọ́ number two mò ń kàwé lọ́wọ́ o níbi tí mò ń gbé o ẹjọ́ torí tọ́lọ́ ṣé màá wá fi ìwé àti kéwú màá wá fi méjèèjì kalẹ̀ màá wá máa lọ gbé ọ̀dọ̀ sí Sunday Igboho nìbàdàn mò ń bèrè ni o ẹ̀yin ìyá wa tẹ́ bàbá wa ẹ kò bá mi fojú wò ẹ bá mi fojú géèjì ẹ bá mi fojú géèjì ẹ wípé bí mo ṣe wá kéré yìí bí mo ṣe kéré yìí màá wá fi ìwé sílẹ̀ màá fi kéwú sílẹ̀ àwọn nǹkan tí mo ń mójútó màá fi sílẹ̀ a nílé kéwú tí mo ń kọ́ àwọn ọmọ ní kéwú èmi bí mo ṣe kéré yìí mo ń kọ́ àwọn ọmọ ní kéwú èmi náà dẹ̀ sì lọ sí kéwú àwọn ọmọ tí wọ́n ń ké ìtumọ̀ ni o kò ṣe pé àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ké álífù bá àwọn tó ń ké ìtumọ̀ tó wà ní ìdájí mò ń kọ́ wọn kéwú mò ń kọ́ wọn ní ìtumọ̀ mò ń kọ́ wọn ní kéwú àwọn tó ṣẹ̀ wá wúlà dádí tó ṣẹ̀ wọ tání àdádí mò ń kọ́ wọn ní kéwú o mò ń kọ́ wọn kéwú ní kéwú dádì mi mò ń kọ́ wọn kéwú màá wá fi ìwé màá fi sílẹ̀ màá fi kéwú tí mò ń kà màá fi sílẹ̀ màá fi kéwú tí mò ń kọ́ àwọn ọmọ màá fi sílẹ̀ iye kéwú dádì mi màá fi sílẹ̀ màá máa gbọ́dọ̀ ṣe Sunday Igboho ṣó possible ẹ̀yà wa sórí pé ò gbọ́n rárá bó ti wọn mọ̀ Ṣakiru sórí pé ò gbọ́n ò gbàbí kankan gbọ́n rárá sórí pé ò ní làákàyè lórí Ṣakiru sórí pé ò ní làákàyè lórí lẹ́yìn ẹ̀kọ̀ọ̀kan péré kódà mo lè ká gan ó lè má ti ju ẹ̀mejì lọ àbẹ́mẹ́ta tí mo wá sí Saviour So nìbàdàn tí mo wá sí Central Mosque Saviour So nìbàdàn tí mo wá bẹ́ẹ̀ àkọ́kọ́ tí mo wá mo ya ọ̀dọ̀ sí Sunday Igboho mo ya ọ̀dọ̀ wọn mo kí wọn àjọyà fọ́tò mo kí wọn jọ yẹn ẹlẹ́ẹ̀kejì tí mo wá mo bá wọn lé mo kí wọn tí mo dẹ̀ padà ọjọ́ kẹta tí mo wá ọjọ́ kẹta tí mo wá ọjọ́ kẹta yẹn ẹlẹ́ẹ̀kẹta tí mo wá mi ò bá wọn lé wọn ò tí dé láti travel gbà yẹn abẹ́gbọ́ wọn ì tí dé ṣífù ò tí dé láti travel wọ́n ní wọ́n travel àwọn tí mo bá léjọ́ yẹn wọ́n sọ fún mi pé wọ́n ti travel pé wọ́n sí Nàìjíríà ẹlẹ́kẹta tí mo wá ní o ẹlẹ́kẹta yẹn ni mo wá tí mo ṣe program ní lórí Saviour So tí mo ṣe program last lórí Saviour So lórí níbi mosque yẹn ẹlẹ́kẹta tí mo wá sí mosque yẹn nìyẹn o mo fẹ́ fi picture ọjọ́ tí mo kọ́kọ́ wá sí Central Mosque Saviour So ọjọ́ tí mo kọ́kọ́ wá mo fẹ́ fi picture yẹn ọ̀yìn kẹ́lẹ̀ mọ̀ pé bọ̀bọ̀ ọ̀kan lọmọ yìí bọ̀bọ̀ yìí kò ní làákà ìkọ̀kan orí òpé bó ti mú mọ́ ọmọ Ṣakiru yẹn oríire ò gbàbí kankan pé kò gbàbí kankan pé rárá àti rárá oríire ò pé kò pé bó ti mú mọ́ rárá àti rárá ọmọ òṣì ni kì í ṣọmọ rẹ̀
ẹ wo picture yìí, ẹ wo picture yìí, ẹ jẹ́ n lo ojú ẹ̀. Ẹ wo picture yìí, ẹ wo ọjọ́ tí mo kọ́kọ́ wá first time tí màá kọ́kọ́ wá sí Ìbàdàn, tí mo wá wo Central Mosque Save Your Soul, wọn ni mo wá, tí mo ya ọ̀dọ̀ wọn, tí mo kí wọn, tí mo rẹ̀ padà, ọjọ́ yẹn náà mo padà. Ẹlẹ́ẹ̀kejì tí mo wá, wọ́n ní àlejò púpọ̀ gan lẹ́jọ́ yẹn, mi ò ráyè rí wọn, mo kàn kí wọn ni, mi ò tiẹ̀ ráyè, mi ò láǹfààní láti bá wọn jókòó sọ̀rọ̀ rárá because àlejò pọ̀ lọ́dọ̀ wọn gan. Ẹlẹ́ẹ̀kejì tí mo wá yẹn, mo kàn kí wọn ni, mo kàn kí wọn. Ẹlẹ́ẹ̀kejì tí mo wá, mo kàn kí wọn ni. Ẹlẹ́ẹ̀kẹta tí mo wá ni mo wá ṣe program yìí, mo wá ṣe program lórí Save Your Soul. First time tí mo wá lélẹ̀, picture tí mo bá wọn yà lélẹ̀, first time tí mo kọ́kọ́ wá sí Ìbàdàn, sí Central Mosque Save Your Soul, tí mo wá ya ọ̀dọ̀ wọn, tí mo wá kí wọn, Ẹlẹ́ẹ̀kejì tí mo wá, picture alákọ̀ọ́kọ́ yẹn rèé o, tí mo kọ́kọ́ wá. Picture ẹlẹ́ẹ̀kejì tí mo wá, mi ò bá wọn ya picture, mi ò rí àǹfààní láti bá wọn ya picture, mi ò rí àǹfààní láti bá wọn jókòó torí pé àwọn èèyàn kọ́ lọ́dọ̀ wọn, àwọn olùjọ pọ̀ lọ́dọ̀ wọn lọ́jọ́ yẹn gan tí wọ́n fẹ́ rí wọn. Ẹlẹ́ẹ̀kẹta tí mo wá, mi ò bá wọn lé, wọ́n lọ ti travel. Ní ẹlẹ́ẹ̀kẹta tí mo wá, màá show yín ní program yẹn tí mo ṣe lẹ́lẹ́kẹta ń bọ̀. Ẹlẹ́ẹ̀kẹta tí mo wá, òní mo ṣe program ní orí, mo ṣe program ní lórí Mahad live program, mo ṣe ń jọ yẹn network. Okay. So last one tí mo wá sọ́dọ̀ bàbá wa, tí mo wá sí Ìbàdàn, tí mo wá ya ọ̀dọ̀ bàbá wa Chief Sunday Igboho, wọ́n lọ ti travel, òun pé wọ́n sí nílé. Programu yìí ẹ wò. Aṣọ fún wa, ẹ sọ pé fẹ́ wá ṣe Tìjàníyà kò lórí búkan bí báyìí, wọn bí yàrá ìyá yín rè. Tí gbogbo mùsùlùmí ni o, kò sí mùsùlùmí tí ò lè kírun bẹ́ẹ̀. Ṣèbí Mọ́kà, Káàbà, tí gbogbo mùsùlùmí ni náà. Ṣùgbọ́n èèyàn kò lè dédé lọ síbẹ̀ nígbà òfófẹ́ lọ. Tó bá fọ́lọ́ àwọn pótókọ̀ wọn, wàá fọ́lọ́ àwọn. Program èyí tí mo wá last, Chief ò sí nílé, wọ́n ní wọ́n ti travel pé wọ́n ò sí nílé nígbà yẹn. Èyí tí mo wá last níjọ́ yẹn, bí i last weeks, ṣé kò ní last week Saturday, bí i last 2 weeks, but Saturday lọ́jọ́ yẹn, jọ tí mo wá last, tí go slow mú mi lọ́nà. Program tí mo ṣe ní Save Your Soul yẹn, ohun rèé. Kò tó lè ṣe pé o ṣe kí ni, o dé Káàbà, o kò lè dédé lọ síbẹ̀, mo fẹ́ lọ ṣe ájì, no, wàá tẹ̀lé àwọn pótó kọ̀ọ̀kan. So àwọn kan Ọlọ́run fi ṣe kí ni, Ọlọ́run fi ṣe àkóso bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni Save Your Soul yìí, tí gbogbo mùsùlùmí ni, ṣùgbọ́n àwọn kan Ọlọ́run fi ṣe àkóso bẹ́ẹ̀. Irú àfáwà Lukman, ẹnjìníà Fásáìdì Ṣítù. Ṣé ti rí báyẹn? Ẹlẹ́ẹ̀kẹta tí mo wá ni mo ṣe program yìí o, mi ò bá Chief ńlé o, wọ́n lọ ti travel. Mo dẹ̀ ọjọ́ náà ni mo padà, adé tó ń kọ bí alẹ́ gan mo délé ńjọ́ yẹn. Tí kíní burúkú olórí kúkú ọmọ àlè Ṣakiru ẹ̀wọ̀n lọmọ tó ń sọ wípé òun lẹ́fídẹ́sì pé ọ̀dọ̀ Chief Sunday Igboho ni mò ń gbé, òde bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ n play audio yẹn kẹ́ gbọ́, ẹ jẹ́ n play rẹ̀ kẹ́ gbọ́, tẹ́tì mọ̀ olórí burúkú leléyìí. Bọ̀bọ́ yẹn wàláhì olórí burúkú ayé àtọ̀run ni. Irọ́ ti pọ̀ jù, àtòun àtú ọmọ Rashidi Lukman, kọ́lọ̀ ń bá wa ṣàánú wọn, kọ́lọ̀ ń bá wa tú ayé wọn ṣe. Orí burúkú ń bá wọn jà gan, irọ́ wọn ti pọ̀ jù, irọ́ orí burúkú ti pọ̀ jù fún àwọn ọmọ burúkú yìí. Àwọn ọmọ burúkú yìí àti Lukman ọmọ Rashidi àti kíní burúkú yìí, Ṣakiru yìí,
irọ́ ti pọ̀jù fún wọn láwọn ọmọ burúkú dáadáa yìí. Ẹ jẹ́ n play audio yẹn kẹ́ iná gbọ́ gbogbo nǹkan tó sọ. ṣẹ́rí uma yẹn tí mo sọ̀rọ̀ sílẹ̀ kan síta Jùmọ̀kẹ́ audio rẹ̀ ló ń play tó fi wá yà lọ síbi ọ̀rọ̀ mi o tí babaláko bàbá yẹn pè mí lọ́mọ kékeré àbórí ẹ̀ yí Ṣakiru wọ́n pè mí lọ́mọ kékeré ayé ẹ̀ fẹ́ rújú ní Ṣakiru sórí ẹ̀ burú ni ṣó mẹ́rin tó ń bá wí orí ẹ̀ ta lọ́mọ kékeré ṣó bí mi lọ́mọ ni àbí bàbá wèrè ni ẹni ó dáràn o ṣó bí mi lọ́mọ ní Ṣakiru mo ń bèrè ṣó bí mi lọ́mọ gbogbo àwọn ọmọ ẹ̀ mi ò rí wọn ni wèrè ni ẹni èwo ló tó mi ní gbogbo àwọn ọmọ ẹ̀ kò lè ní dáa fún ẹ gbọ́ sísá Jùmọ̀kẹ́ ṣe mọ̀ pé mo ti wọ́n ni ẹ jẹ́ kó lè rọ pé ẹ jẹ́ n tú ọ́díò yẹn ẹ jẹ́ n tún play kẹ́ gbọ́ nǹkan tó sọ. ẹ̀gbọ́n tí wọ́n máa ń sọ ó dárúkọ ọmọ kékeré kan bẹ̀ yẹn I don't want to mention that name. I get my point because gbogbo àti máa ń sọ pé mo ní irú ọmọ yẹn mi ò dẹ̀ ní irú aburú kọ́lọ́hún kí aburú ṣe ọmọ ọlọ́mọ tó mi ìgbẹ́ náà ká aburú ṣe ọmọ tèmi náà. ṣùgbọ́n bí mo ṣe ń sọ ọ̀rọ̀ yìí tó nípa ọ̀rọ̀ ọmọdé yìí ẹ rí i pé kàkà kéwé àgùn ẹ̀dẹ́ ṣe ló ń le sí i. ó máa wá sọ wípé ó ní alábòsí ni àwọn ẹ̀sà òkè àti àwọn alùsùn náà tó kù ipe kílé tí wọn ò lè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ yẹn ṣé mo pé ọ̀tọ̀ ní kọ́mọdé máa ṣe wá sí àwọn pé ìmọ̀ ló ń ná ẹ dákun ọ̀rọ̀ tọ́mọ yẹn ń sọ wá sí wo ló wà nínú tọ́mọ yẹn ń sọ ọkọ̀ máa gbé orúkọ máa gbé fọ́tò yàn kan wá ó dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní láàlì ẹgbẹ́ bàbá ẹ̀ ọmọ máa láàlì ẹgbẹ́ bàbá ẹ̀ ẹ̀yin tẹ̀lé pé láyé lálùtún náà ẹ̀ lè pè sáǹkì ìsìlámù eléyìí kọ́ ní ìsìlámù ẹ̀ dẹ̀ dákẹ́ síbẹ̀ títí kan ìmúra nílẹ̀ ọ̀rọ̀ yìí kan ìmúra nílẹ̀ àná ẹ̀ dẹ̀ dákẹ́ síbẹ̀ ẹ̀ dẹ̀ sọ pé ilé ìkọ́nù ilé ìwòsínú ìsìlámù bóyá kẹ rìpákéjì ọmọ ẹ̀ tó bá kẹ̀tẹ̀ fẹ́ máa lò fúnṣẹ́ burúkú náà ni ẹ rìpákéjì ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ mímọ́ kó máa ṣe wáàsí tí wáàsí ẹ bá wá ń ya àmọ́ ọ̀rọ̀ Ọlọ́run ló ń sọ àmọ́ láti kàn gbé àáfàá kan wá máa wá sọ̀rọ̀ ẹ̀ máa wá ṣépè fún ẹgbẹ́ bàbá ẹ dákun islamically inú ṣẹ̀ríà ìsìlámù tó jẹ́ súnà tànẹ́bì ẹ̀sìn omi ẹ̀ tó jẹ́ islamically inú. mò ń bọ̀ o màá ṣàlàyé gbogbo ẹ̀ lẹ́yọ̀kọ̀yọ̀kan gbogbo ọ̀rọ̀ tó sọ pátá ni màá ṣàlàyé ẹ̀ lẹ́yọ̀kọ̀yọ̀kan but mo fẹ́ jẹ́ kẹ́ kọ́kọ́ gbọ́ délẹ̀ kẹ́ gbọ́ nǹkan tó sọ dáadáa. súnà tànẹ́bì ẹjọ́ ibo ló wà náà gbogbo àwa mùsùlùmí táwa jẹ́ abiyamọ àárín tó ń ṣẹlẹ̀ sìn kò sẹ́nìkan tó sọ pé ntọ́mọ yẹn ń ṣe ẹ̀dá alákẹ́ o gbogbo ẹ̀yin mẹ́mbà kílì ọ̀ṣọ́ sọ̀rọ̀ sí pé ìwọ́n tọ́mọ ń ṣe yóò dá o tábà wá ní kí òfin bá wa dá sí kí ìjọba bá wa dá sí tó bá wò pé tó bá ń tàn ẹ́ pé ò tí ì pé 18 years àwọn kò ní kọjá 18 years tó bá ní ò tí ì pé 18 years tó ti rí wẹ́ẹ̀fì àwọn àfọmọ́ tí ò tí ì pé 18 years tíjọba máa lọ fi síbẹ̀ àbọ̀gbọ̀ ṣùgbọ́n àwọn ò ní ru aburú sọmọ ọlọ́mọ ọjọ́ tọrọ bá wá ní lẹ́wù yẹn làwọn kan máa wá dìde pé ṣẹ̀báwá náà ní wẹ́ẹ̀ lọ́mọ ẹwà dúró àwọn tó ń borúkọ wọn jẹ́ báyìí ẹwà dúró àwọn tó ń borúkọ wọn jẹ́ o ẹnikẹ́ni ò sọ̀rọ̀ o ẹnikẹ́ni ò sọ̀rọ̀ o mo dẹ̀ gbọ́ pé bàbá tó bí ọmọdé yìí wọ́n wà lórí ìdùbúlẹ̀ ààrẹ kọ́ ló ń wọlé ànábì Muhammad ọlọ́ba fún bàbá ẹ̀ lálàáfíà
torí pé mo gbọ́ pé inú àwọn ìríjì mọ́ríkàsì bàbá ẹ̀ náà bóyá tálẹ̀ bàbá ẹ̀ wà lálàáfíà ni bóyá ọmọdé yìí ò ní máa lò nílòkulò báyìí. ẹ dákun iṣẹ́ tí wọ́n rán ọmọdé yìí ẹ̀yin tẹ́ jẹ́ abiyamọ lórí skíìlì ọ̀ṣọ́ ẹ bá béèrè gbogbo àwọn àáfàá tó ń rán ọmọdé yìí níṣẹ́ burúkú tá kò bímọ wọn ṣe rán ọmọ wọn nínú iṣẹ́ yìí. ṣèkíyù ṣìtò tó jẹ́ àáfàá ẹ̀ ṣóhun ò bímọ ọkùnrin àbọ̀mọbìnrin tó lè máa lò ní. àdúgbò àwọn àlùsùn náà tó kún wọn ṣe lu ọmọ wọn àbí ọmọ ìmúránilẹ̀ àìṣe ló lo ọmọ tiẹ̀ ó túmọ̀ sí pé ọmọ ọlọ́mọ ló dùn wọ́n ń ṣe dé tòrutòru ṣùgbọ́n ọlọ́mọ á fi ìjẹ wa síbi tó nira tí ìjẹ ẹ̀mú ò bá ti bọ́ sí rọrùn èèyàn ò ní mọ aláàlì èèyàn ò ní mọ àràmù láti jẹ. ẹlẹ́ẹ̀kẹta kí wá tó kò lórí ọ̀rọ̀ ọmọ yẹn kí tó fi ọ̀rọ̀ alájà ìrandọ̀ tó fẹ́ gba kọ́ọ̀lù díẹ̀ tó máa lọ mọ́ọ̀sì. wọ́n á fẹ́ fi àsìkò yìí bẹ gbogbo ọmọ Yorùbá eléyìí kò ń ṣe ọmọ mùsùlùmí o gbogbo àwọn tá a jẹ́ ọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjíire mo fẹ́ fásitì yìí bẹ̀ wá tí gbogbo wa ń bẹ Ọlọ́run ìlọsíwájú fún ìlú Nàìjíríà tí a dẹ̀ ń wá láti gba òmìnira pé a fẹ́ gba Yorùbá the nation mo wà nínú àwọn tó fọwọ́ sí kọ́lọ́ ń gbà wá lóko ẹrú. ẹ jọ̀ọ́ mo fẹ́ rà sọ ibẹ̀ gbogbo Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí nígbà tọ́rọ̀ ń gbóná pé kí n dẹ̀ tí mo fi dẹ̀ ẹ bá wa pé bọ̀dá mi nìbàdàn bọ̀dá lẹ̀ Yorùbá mi ò fẹ́ dárúkọ ẹ̀ ẹ bá mi pé bọ̀dá lẹ̀ Yorùbá inú ilé ẹ̀ lọ́mọ ẹ ti ń ṣe fídíò inú ilé bọ̀dá Yorùbá ní Ìbàdàn lọ́mọ ẹ ti ń ṣe fídíò mi ì fẹ́ wọnú ọ̀rọ̀ yẹn jù gbogbo ohun tí mò ń sọ tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ bọ̀dálẹ̀ Yorùbá àwọn tó pè mí mo gbọ́rọ̀ sí wọn lẹ́nu pé mi ò fẹ́ dalẹ̀ Yorùbá rú ẹni tọ́lọ́run bá pọ́nlé ẹ̀jẹ̀ àpọ́nlé Ọlọ́run ló pọ́n bọ̀dá wa nìbàdàn lé ẹ̀gbọ́n náà jẹ́ fún wa yàtọ̀ sí yẹn Ọlọ́run tún kẹ́ wọn nu ayé Ọlọ́run pè wọ́n dá sọ̀rọ̀ kí ilẹ̀ tún fẹ́ kọ́ lọ́run ṣe fún yín kí ilẹ̀ tún fẹ́ kọ́ lọ́run ṣé Yorùbá tẹ́ fẹ́ bá wa gbà lọ́wọ́ àwọn ìjọba ṣé Yorùbá yẹn ní kọ́mọdé máa rí àgbàlagbà fín ẹ dákun kí lẹ fẹ́ gbà nínú géèmù tẹ́ ń gbà fún wa nínú Islam yìí kí lẹ fẹ́ gbà nínú géèmù tẹ́ ń gbà fún wa nínú Islam ẹ kì í ṣe mùsùlùmí ẹ lè rẹ́dí àti gba Islam ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọlẹ̀ Yorùbá mo bẹ̀ yín ni o ẹ bá mi bẹ̀ bọ̀dá wa nìbàdàn bọ̀dá wa ilẹ̀ Yorùbá Odùduwà the nation mi fẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ ṣùgbọ́n tọ́rọ̀ yóò bá yí padà ẹ wo Kùránì mo mú dání tí ọ̀rọ̀ yóò bá yí padà gbogbo ẹ̀yin tẹ́ ti pè mí pé kí n jáwọ́ lórí ọ̀rọ̀ bọ̀dá wa ilẹ̀ Yorùbá kẹ́nikẹ́ni má ta ìforúkọ gbogbo ẹ̀yin tẹ́ ti pè mí pé kí n jáwọ́ lọ́rọ̀ bọ̀dá wa ilẹ̀ Yorùbá tí mo lè dákẹ́ mo mọ tí mò ń ṣe o mo mọ géèmù bó ṣe ń lọ o gbàtọ́ wọn àtáàkì mi ẹgbẹ́ mi ò dárúkọ bọ̀dá wa ilẹ̀ Yorùbá mo dẹ̀ mọ bó ṣe ń lọ o mo mọ pé bọ̀dá wa spọ̀ sí wọn o mo mọ géèmù bó ṣe ń lọ o ẹgbẹ́ mi ò dárúkọ wọn Kùránì mo fi búra yìí tí ọ̀rọ̀ yẹn bá ń kọ̀ntínú àwọn tí àwọn èèyàn ò lérò kó máa gbọ́ lẹ́nu mi nípa bọ̀dá wa ilẹ̀ Yorùbá tó wà ní Ìbàdàn tó fẹ́ gba Odùduwà ihun táwọn èèyàn ò lérò kó máa gbọ́ lẹ́nu mi mo fi Kùránì gbà máa sọ jáde lórí social media bó conversation mi àti bọ̀dá wa tí mo ní lọ́wọ́ tí mo play mo sọ ìdá 5 nínú ìdá 100 ni o. ìyá wa ẹjọ ẹ bá mi ṣe ọ̀rọ̀ yẹn èmi Yàyà Gàmbàrí tó ń wò yìí torí pé Ṣakiru ó sọ̀rọ̀ kan ó sọ pé táwọn ìjọba tó bá wa dá sí Ṣakiru sórí pé ògbọ́n
ok èmi tí mo kéré yìí o bí mo ṣe kéré yìí wàláhì àzìm tí mo bá parọ́ ó kú èmi kan lọ́hùn agbára lọ́nà Badagry expressway òun lèmi gbé òun ilé mi wà òun ni bàbá mi àti ìyá mi ibẹ̀ náà lèmi náà dẹ̀ wà tí mo ti ń kàwé tí mo ti ń kéwú tí mo ti ń kọ́mọ kéwú ibẹ̀ ni mo wà èmi Yahya Gambari tí mo sọ̀rọ̀ yìí èmi Yahya Gambari èmi Yahya àbórí èyí ni ó mọ mi ni ó mọ o bóyá Yahya gan ẹrú ò tiẹ̀ bẹ̀ wèrè ní ẹni Ṣakiru ẹrú ò bá ó mọ bí tí mo jẹ́ ni Gambari mà ni ọmọ ilé Imam Gambari nílọrin ni gbogbo àwọn ẹbí mi gan tó jẹ́ Gambari ọmọ Ìlọrin gan gbogbo wọn gbà pé yes ọmọ ilé yìí Ọlọ́run dẹ́ sí wa ni Ọlọ́run dẹ́ sí wa láti wá fi gba ìwà burúkú ọwọ́ wa ni gbogbo àwọn fámìlì mi tó wà ń lọrin ní Gambari gbogbo wọn ti gbìyànjú láti dá mi lákẹ́ wípé kí n má sọ̀rọ̀ mọ́ wípé nǹkan tá bá lọ́wọ́ bàbá wa lèmi fẹ́ máa bàjẹ́ láti Ìlọrin gbogbo àwọn fámìlì wa ní Gambari nísàlẹ̀ Gambari nílùú Ìlọrin nísàlẹ̀ Gambari wọ́n ti bá mi sọ̀rọ̀ wípé kí n já wípé wọ́n fẹ́ dá mi lápẹ́ pé kí n má sọ̀rọ̀ mọ́ wípé àwọn kan táwọn ń ṣe nínú agboolé wa náà ni mò ń tú síta because nínú agboolé wa wọ́n ṣe súfí nínú agboolé wa wọ́n lu bàndírì wọ́n try láti dá mi lákẹ́ àwọn gan gbìyànjú ẹ̀ ṣùgbọ́n wọ́n gba ká mú pé yes ọmọ ilé yìí Ọlọ́run rán sí wa láti wá kọ ìwà bàjẹ́wọ́ wa ni àbúrò orí burúkú ni ẹni Ṣakiru nínú fámìlì wa àfáàmà ni wa nínú fámìlì wa lọ́bẹ̀rẹ̀ nílùú Ìlọrin gbogbo pátá àfáà ni wa nínú fámìlì wa àfáà ni wa èmi làkọ́kọ́ mo fẹ́ lè sọ pé bóyá èmi làkọ́kọ́ ẹni tó máa jẹ́ àfáà súnnà nílé Imam Gambari nílọrin nísàlẹ̀ Gambari èmi làkọ́kọ́ ẹni tó máa jẹ́ àfáà súnnà bí mo ṣe kéré yìí tí mo rí kínkínyáhùn yìí ìwọ lásán Ṣakiru àbórí ẹyí wá ní táwọn ìjọba bá ti wá bá wa dá sí wọn máa sọ pé ọmọ yẹn ọmọ kékeré àbórí ẹ dá òtá lọmọ kékeré Ṣakiru láíláyí ẹ má ẹ bá pè mí ní ọmọ kékeré mọ́ kò ní dáa fún ẹ torí pé èmi àti ẹ àjọ sí lórí ọwọ́ àbórí ẹyí torí pé o ò gbọ́n o ò ní làákàyè Sheikh Adamu ní iná kẹbí rábìlà akílímọ̀ àṣùgàrọ̀ gbọ́ dáadáa iná kẹbí rábìlà akílímọ̀ àṣùgàrọ̀ ọ̀rọ̀ Sheikh Adamu ní iná sọ̀gí ọlọ́hu akílímọ̀ àlùkùbárọ̀ Sheikh Adamu ní iná kẹbí rà dájú àgbàlagbà bìlà akílí tí ò ní làákàyè iná kẹbí rábìlà akílí dájú àgbàlagbà bìlà akílí tí ò ní làákàyè lórí máa ṣùgàrọ̀ òun àti àgbàlagbà they are age mates ẹgbẹ́ kan náà ni wọ́n. Sheikh Adamu ló sọ Sheikh Adamu ní àgbàlagbà tí ò ní làákàyè lórí òun àtọmọ kékeré ọgbọ́n kan náà ọmọdé kan náà ni wọ́n age mates ni wọ́n àbórí ẹ̀ yìí Ṣakiru láíláyí ẹ má pè mí lọ́mọ kékeré mọ́ mi ò fẹ́ play audio yẹn mọ́ torí bí mo ṣe ń gbọ́ audio yẹn ó ń bí mi nínú mo ò fẹ́ tún play mo fẹ́ tún audio yẹn play mọ́ torí pé mo hate kéèyàn máa parọ́ irọ́ ti pọ̀jù fáwọn pípù yìí irọ́ ti pọ̀jù dẹ̀ kí n bẹ̀rù Ọlọ́run ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn nǹkan tí ò dá yín lójú lẹ máa ń sọ kí n tẹ̀lé ọ̀rọ̀ Al-Qur'an dẹ̀ ní wàhálà tẹ́kífù mọ́lé sàlákàbí ilé-mú má dúró lórí nǹkan tó bá mọ̀ nípa ẹ̀ Ṣakiru evidence wo ló ní wípé mo wà lọ́dọ̀ bọ̀dẹ́ Odùduwà Ṣakiru mo bèrè lọ́wọ́ ẹ̀ evidence wo ló ní wípé mo wà lọ́dọ̀ Chief Sunday Igboho nìbàdàn ó ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run tó bá fẹ́ pe àwọn ìjọba kó bá wa dá sí Ṣakiru èmi ò bẹ̀rù o èmi Yahya Gambari mi ò bẹ̀rù o Badagry expressway agbára lọ́nà Badagry expressway tẹ́ bá ti dé agbára ẹ máa wọ Mọ́rúwá
mọ́wá tó ń lọ sí Èdù lọ́dọ̀ wa tẹ́ bá ti dé Èdù kò sẹ́ni tí ó mọ̀ mí bẹ́ẹ̀ ẹ béèrè pé ta ni Àfà Yahya ẹ béèrè pé Àfà Yahya Gàmbàrí ẹ béèrè wọ́n máa mú yín wá sílé mi ilé tí bàbá mi kọ́ ilé tí bàbá mi kọ́ fún rẹ̀ tí bàbá mi kọ́ fún rẹ̀ tí ìyá mi àti bàbá mi ń gbé ìbẹ̀lẹ̀mí Yahya ń gbé ẹ lọ pé gbogbo àwọn ọlọ́pàá yín gbogbo àwọn ọlọ́pàá tẹ ní gbogbo àwọn sójà tẹ ní ẹ lọ kó gbogbo wọn papọ̀ kẹ wá fi wọn gbé mi nílé mi lọ́nà Badagry express Agbára jẹ́ ń júwe dáadáa fún ẹ o ajá tó sọ pé tó bá bí mi dá kí n sọ àdírẹ́sì mi gbogbo yẹn máa gbọ́ o gbogbo yẹn àfẹ́ ẹlẹ́bọ pátápátá ẹ máa gbọ́ ọ̀dọ̀ mi tẹ́ bá ti wọ̀ láti Mile 2 ẹ máa wọ Agbára tẹ́ bá ti dé Agbára ẹ máa bọ́lẹ̀ ẹ máa wọ mọ́rúwá tó lọ sí Èdù tẹ́ bá ti dé Èdù ẹ béèrè pé ẹ ń béèrè Àfà Yahya Gàmbàrí ẹ béèrè pé ẹ ń béèrè mi wọ́n á mú yín wá sọ́dọ̀ mi ṣùgbọ́n mi ò trust yín o tẹ́nibọ̀dì bá invite mi tí ọlọ́pàá kan bá invite mi pé kí n wá mi ò trust yín o mi ò ní lọ o torí pé ó lè jẹ́ fake kẹ́kọ̀ọ́ fi style wá pa mí kẹ́kọ̀ọ́ fi style kẹfẹ́ lo style fẹ́ fi pa mí torí pé mo mọ̀ yín olórí burúkú ni yín o gbogbo nǹkan tẹ try tẹ gbìyànjú fún Alfa Saheed Shittu nìyẹn o ẹ lè plan wípé káwọn ọlọ́pàá pè mí kọ́ invite mi pé kẹ wá pa mí kẹ bá lè fi style pa mí sí kọ̀rọ̀ bì kan táwọn ọlọ́pàá bá wá gbé mi ò ní tẹ̀lé wọn mi ò ní lọ o tí bá ti rí yín báyìí màá sá mi ò argue mi ò bá yín jiyàn pé ẹ lè mú mi o ṣùgbọ́n kí tó lọ sí police station yẹn màá ṣe fídíò wípé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà wọ́n àwọn báyìí àwọn ẹni báyìí ní police station báyìí wọ́n ti wá mú mi o tí mo bá ti kú síbẹ̀ àwọn àfáà ẹlẹ́bọ ni o àwọn àfáà ẹlẹ́bọ mọ̀ nípa ẹ̀ o Shakiru mọ̀ nípa ẹ̀ Rashidi ó mọ̀ nípa ẹ̀ Abibu ọmọ bàbá Dámọ̀ ó mọ̀ nípa ẹ̀ Suleiman Faruku ó mọ̀ nípa ẹ̀ Muri Bariga ó mọ̀ nípa ẹ̀ Ládéwájú Alifulani ó mọ̀ nípa ẹ̀ màá ṣe fídíò lórí Facebook pé àwọn ọlọ́pàá station báyìí wọ́n invite mi pé kí n wá tó bá ti pa mí sọ́hùn màá ṣe fídíò tí má dẹ̀ rí yín tẹ́ ń bọ̀ màá sá fún yín mi ò jiyàn pé ẹ lè mú mi o ṣùgbọ́n bàbá yín wọ́n ti bèrè Shakiru ìjọba tó fẹ́ dá sí ìyẹn pé ìjọba yẹn kó wá dá sí ayé òdẹ̀ ní dá tó bá pé ìjọba kó wá dá sí. So àṣẹ ẹ̀ tí ẹ lójú tì Muri Bariga Ọlárẹ̀wájú Alifulani so ẹ tí ẹ lójú tì Rashidi Alágbára Omi àti Shakiru fún rẹ̀ ẹ tí ẹ lójú tì so ojú ò tẹ̀ kí n tì yín mo dáre o ẹ wá ayé yín lóde odidi kìnìún odidi kìnìún kan péré kìnìún kan péré ó wá sí Nàìjíríà ó wá bá ẹ̀yin ìkòkò tẹ lé ní 100 kìnìún kan péré wá bá yín kìnìún yẹn Alfa Saheed Shittu ni kìnìún o àwọn nìkan Alfa Saheed kìnìún wọn wá bá yín ẹ̀yin ìkòkò tẹ pé 100 agbára yín ò ká wọn ẹkọ̀ dé wọn mọ́nú kéèjì fún ọ̀sẹ̀ kan péré wọ́n dẹ̀ tún lọ wọ́n tún jáde wọ́n tún fáyà yín wọ́n tún lọ ẹ̀rí kọ̀kọ́ ṣe ẹ wá fẹ́ lẹ̀dímọ́ mi wọ́n ní ẹni abálẹ̀ dàmú là ń lẹ̀dímọ́ torí pé ẹ ti rí pé mi ò burú àbí mo mọ̀yàn mi ò burú mi ò mọ̀yàn ẹ lè rẹ́ mi mú simply àbí ok azumi gan pé tí mo bá wá ń gbé ọ̀dọ̀ ṣe Sunday Igboho azumi for argument sake wípé mo tiẹ̀ wá ń gbé bẹ́ẹ̀ kí ló kàn tiẹ̀ wípé kí wọ́n lé mi jáde ṣé ẹ fẹ́ mú mi ẹ ti wá mi káàkiri
ẹ fẹ́ mú mi mo ń béèrè ni o ṣé ẹ fẹ́ mú mi ni ẹ ti ń wá mi káàkiri tẹ́ bá fẹ́ mú mi tẹ́ ń wá mi káàkiri àdírẹ́sì mi ni mo ti sọ fún yín wípé àdírẹ́sì mi ni nọ́mbà no kò sí nọ́mbà ní àdúgbò yẹn torí pé ibẹ̀ ṣe ń develop ni tẹ́ bá ti dé àgbára ẹ̀wọ̀ mọ́rọ̀ ìdù tẹ́ bá ti dé dù ẹlẹ́ ń béèrè àfà Yahya Gambari wọ́n máa mú yín wá sọ́dọ̀ mi kò sẹ́ni tí ò mọ̀ mi orí ti burú àdírẹ́sì ni mo sọ fún yín yẹn tó bá bẹ̀yìn ra tó bá ti bẹ̀yìn rẹ̀ wá tó bá bẹ̀yìn rẹ̀ wá tó bá ti bí bàbá yín rẹ̀ wá ṣe rí pé ẹ̀ ti ẹ̀gbọ́n ẹ̀yin kìnìún ọgọ́rùn-ún ìkòkò ọgọ́rùn-ún lórí kìnìún kan yẹn làfà Saheed Shittu gbogbo yẹn àfà ẹlẹ́bọ ẹ̀yin ní ìkòkò agbára yín ò wá ká kìnìún kan péré so èmi ọmọ èkúté lásán èmi èkúté lásán èmi ọmọ èkúté lágbára yín fẹ́ wá ká ẹ wá fẹ́ máa lẹ̀dí mọ́ èmi wọ́n ní abálẹ̀ dámú là ń lẹ̀dí mọ́ ẹ fẹ́ wá lẹ̀dí mọ́ èmi àbí torí pé rí kìnìún kan mú ẹ wá fẹ́ lẹ̀dí mọ́ ọmọ èkúté torí pé ẹ ti mọ̀ pé ọmọ èkúté lèmi mi ò lágbára mi ò mọyàn àbí ẹ wá fẹ́ ráìdì mi wọn bí bàbá yín rè bàbá yín wọn bí rè afa Habibu Markaz bàbá yà Adamu wọn bí rè Suleiman Farouk bàbá yà Farouk bíyà bàbá yà Suleiman dẹni bàbá yà Farouk wọn bí rè Ọlárẹ̀wájú Ali Fulani bàbá yà Ọlárẹ̀wájú wọn bí rè Rashidi bàbá àti ẹ̀gbọ́n wọn bí rè Muri Bariga bàbá wọn bí rè Shakiru bàbá Adébárí wọn bire Shakiru bàbá Adébárí wọn bire àti wèrè ẹlẹ́dẹ̀ yẹn kájú ẹ̀ bàbá ẹlẹ́dẹ̀ Mr ẹlẹ́dẹ̀ yẹn torí bọ̀m̀bọ̀m gbogbo yín pátá wọn ò tí bí bàbá yín re ẹ wá mú mi torí èmi máa pẹ́ ti tíráyì ẹ̀ ọlọ́run tí fún yín ṣe ni o torí nígbà kan wèrè kan máa ń pè mí ó lóun fẹ́ fún mi ní 2 million ẹ máa gbọ́ àwọn lórí burúkú làfà yìí o wọ́n ti try àwọn ọlọ́pàá tó ti pè mí ò níye o wà mo fi ọlọ́run tó lẹ́mí mi búra o wà tí bá parọ́ kù mí kọ́ lọ́hùn àwọn tó ti pè mí ò níye o wèrè kan pè mí ó lóun fẹ́ fún mi ní 2 million òun fẹ́ fi appreciate mi lórí wáàsí tí mò ń ṣe ó lóun fẹ́ fún mi ní 2 million ó fẹ́ wá tàn mí wá sí ó wá ní kí n máa bọ̀ ní Èkó hotel wípé òun fẹ́ host mi ní Èkó hotel bẹ́ẹ̀ wọ́n fẹ́ tàn mí ni wọ́n fẹ́ mú mi ni o wọ́n fẹ́ pa mí ni o wọ́n fẹ́ tàn mí ni o ó lóun máa fún mi ní 2 million wọ́n rò pé bóyá torí owó lè fi ṣe ẹ fail kí gbogbo yín kẹ́ dá 200 million jọ kẹ́ dá 200 million kẹ́ wá kó fún mi ní pé kémi àyà gbà pé kí n má sọ òdodo mọ́ wàláhì mo nígbà. According to Merriam-Webster, 1. Harsh or jarring sound. Tinubu dẹ̀ bí mi mo lè gbà mi ò dẹ̀ ní stop òdodo yẹn má sì máa sọ lọ kò sí nǹkan tí bàbá aláko bàbá yín lè ṣe fún mi bàbá yín kò sí nǹkan tó lè ṣe fún mi gbogbo yín pátápátá kò sí nǹkan tí bàbá yín lè ṣe fún mi ò tí ì rí so ẹ wá fẹ́ lẹ̀dí ẹ fẹ́ máa lẹ̀dí ní èmi ọmọ èkúté nígbà tí kìnìún wá Àfà Saheed Shittu wá wọn wá bá yín Nàìjíríà tẹ́tí lẹ́nu pé tó bá ti bí ẹ̀dá wọ́n Nàìjíríà tó bá bí ẹ̀rẹ́ wọ́n Nàìjíríà Àfà Saheed Shittu wá Nàìjíríà àwọn kìnìún kan péré wá Nàìjíríà ó wá fi yín jìgbìjìgbì ó mì yín ẹ̀ wá rí mú ẹ̀ dè mọ́ inú kéèjì fọ́sẹ̀ kan péré ó tún túmọ̀ yín lọ́wọ́ ó tún ṣèkì yín ó tún mì yín ó wá lọ ẹ wá wò pé ẹ fẹ́ wá fi kanra tiẹ̀ ẹ fẹ́ fi wá mú èmi ọmọ èkúté lásán èmi kékeré tí mi ò ju ọmọ èkúté lọ ẹ wá fẹ́ mú èmi àbí so ojú òtí ẹ̀ tí ẹ̀ lójú tì Ọlárẹ̀wájú Ali Fulani mo rọ́wọ́ ẹ̀ o Ọlárẹ̀wájú mo rọ́wọ́ ẹ̀ o mo rí o àti wá àti gbogbo yín ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ lè dá mi lákẹ́ o
gbogbo nǹkan tó lọ gbogbo nǹkan gbogbo nǹkan gbogbo plan tẹ lọ plan lọ́dọ̀ ìmáàmù lọrin ìmáàmù Bashiru ìmáàmù gbogbo lọrin gbogbo plan yẹn pátá mú mọ́ lórí ìmáàmù lọrin ìmáàmù gbogbo lọrin gbogbo plan tẹ lọ plan pẹ̀lú bàbá yẹn ni mú mọ́ Ọlárẹ̀wájú Al-Fulani plan tó lọ plan pẹ̀lú ìmáàmù gbogbo ìmáàmù Bashiru yẹn ni o ìmáàmù gbogbo lọrin ìmáàmù Fulani ìmáàmù gbogbo lọrin pátápátá gbogbo plan tó lọ plan pẹ̀lú bàbá yẹn ni mo mọ̀ o Ọlárẹ̀wájú ìwọ wèrè mo ní Bariga mú rọ́bọ̀ ti ẹ̀yẹn náà o mo mọ̀ pé ẹni tó ń pè mí pò ń fẹ́ fún mi ní 2 million mo mọ̀ pé ẹ fẹ́ fi ṣe set up fún mi ni kẹ bá lè mú mi kẹ wá pa mí kẹ pa mí bí chicken nítorí a ti pààyàn òjò yín lójú àìmọye ẹ̀mí èèyàn tó ti bọ́ lọ́wọ́ yín tó ipò lórí burúkú ni ẹ̀ ń fi orí àwọn èèyàn jógùn ni so ẹ fẹ́ wá pè mí náà ẹ fẹ́ pa mí easily tó bá pè mí ní police station wípé wọ́n invite mi màá pariwo lórí kí tó lọ màá pariwo lórí Facebook màá pariwo gbogbo yín fáyé wípé ẹ̀yin ayé o àwọn Ṣakiru ẹ̀wọ̀n lọ́mọ Múrí Bariga kájú ẹ̀ àfa bíbù àfa Dáúdà ọlá oníkíjìpá gbogbo yín máa kó papọ̀ gbogbo yín àfa bàbá Lówórò gbogbo yín máa kó papọ̀ àti Rashidi gbogbo yín máa kó papọ̀ wípé ẹ lọ́wọ́ ń bẹ́ẹ̀ ẹ̀yin ayé tí mo bá ti lọ sí police station yẹn tí mi ò bá ti dé bọ́rọ̀ wọ́n ti pa mí síbẹ̀ nìyẹn o wọ́n ti pa èmi ò dẹ̀ bẹ̀rù kú o hey ọ̀gọ̀ ọ̀dà pé ẹ̀ mọ̀ mi ni o tẹ̀ bá mọ̀ mi ni máa mọ̀ pé ọmọ tẹ́ ń wò yìí kẹ́kọ̀ọ́ ra fílẹ̀ sáyé ẹ̀ jẹ́ ẹ̀kọ́ ra fi mí lè jẹ́ kí n máa já iṣẹ́ yín tí mò ń já lọ ẹni tó bá sọ̀rọ̀ wèrè nínú yín kí n flush orí ẹ̀ dànù ẹ̀ ra fi mí lè jẹ́jẹ́ mi ò máa bẹ̀rù kù mi ò bẹ̀rù ọlọ́pàá o ẹ wá mú mi o ẹ wá fẹ́ mú mi kẹ wá mú mi o mo ti sọ fún pé Badagry expressway mo ní Badagry àgbára lọ́nà Badagry expressway ibẹ̀ ni mo ń gbé ẹ wá mú mi bẹ́ẹ̀ tó bá ti bí aláya yìí ẹ wá mú mi ìwà ajá tó wọ́n tì síta tó sọ pé tó bá bí mi dá kí n sọ àdírẹ́sì mi nìyẹn o Badagry lọ́nà expressway àgbára tẹ bá ti bọ́lẹ̀ ní àgbára ẹ máa wọ́n mọ́ ọ́rọ́ ẹ máa sọ pé lọ sí dù tẹ bá ti dé dù ẹ béèrè àfa Yahya Gambari wọ́n máa mú wá sọ́dọ̀ yín small body big engine wọ́n máa mú yín wá sọ́dọ̀ mi ẹ wá mú mi ṣùgbọ́n tẹ bá lọ mú ọlọ́pàá fẹ́ẹ̀kì wá so that tẹ bá lè pa mí sọ́nà kẹ jù mí sínú gbó mi ò nígbà máa sá fún yín o níbẹ̀ tó bá ti bí bàbá yín re ó tún wá sọ̀rọ̀ kan ó ní kàkà kọ́mọ yẹn máa ṣe wáàsí gidi kó máa ná ìmọ̀ ká mọ̀ pé ìmọ̀ ló ná kí wáàsí ẹ̀ máa ya ká mọ̀ pé yes wáàsí rẹ̀ ń ya ni kàkà bẹ́ẹ̀ ó ń gbé fótó àwọn àgbàlagbà wá ó ń bú àwọn àgbàlagbà ẹjọ́ nítorí tọ́lọ́run o àwọn owó ní àgbàlagbà o Ṣakiru mo bèèrè lọ́wọ́ ẹ̀ àwọn owó ní àgbàlagbà àkọ́kọ́ náà ó ní pé mi ò kí ń ṣe program tí màá ná ìmọ̀ ó ní mi ò kí ń ṣe nínú ìmọ̀ àti Lukuman oníkùránì ta ni ò kí ń ṣe program gidi ó yá ẹ máa wo tí mi bá ṣú ẹ sọ fún ajá Lukuman náà kó náà jáde kó ṣò gbogbo program gidi tí ọ̀gá rẹ̀ ti ṣe kó ṣò rẹ̀ jáde ẹ sọ fún ajá ẹ̀ wípé kó ṣò gbogbo program gidi tọ́gá ẹ̀ ti ṣe kó ṣò ẹ̀ jáde òun lélẹ̀ mọ́ bọ̀ orí yín ti burú wo number 1 tó bá lọ́wọ́ program yìí number 1 lélẹ̀ ó pọ̀ o number 1 lélẹ̀ Ṣakiru lọ́wọ́ program yìí mi ò bú anybody mi ò dárúkọ anybody mo treat topic tí mo kọ síbẹ̀ ni mo treat níbẹ̀ nípa Maulid number 1 nìyẹn o number 2 kò sẹ́ni tó ní ìmọ̀ kọ̀kọ̀ program yìí mi ò bú anybody mi ò dárúkọ anybody mi ò dẹ̀ bú anybody mo treat normal topic tí mo kọ síbẹ̀ ni mo treat
nípa pé kò sẹ́ni tó ní ìmọ̀ kọ̀kọ̀, mi ò bú anybody. Number 3, ẹ jẹ́ ká bẹ̀rù ìyà Ọlọ́run tó le koko, ẹ jẹ́ ká bẹ̀rù ìyà Ọlọ́run tó le koko. Tọ́pìkì yìí mi ò bú anybody, mi ò gbé picture anybody wá, mo treat ẹni. Number 5, òdodo ọ̀rọ̀ nípa àwọn àjẹ́, mi ò bú anybody, mi ò gbé picture any fucking body wá, mo treat tọ́pìkì yẹn ni. Number 6, kí ni yàtọ̀ láàrin alcohol àti Asalatu Sunday, mi ò gbé picture anybody wá, mo treat topic yẹn ni. Mi ò dẹ̀ bú anybody, mi ò dárúkọ any fucking body, mo treat topic yẹn ni. Number 7, kí ló dé ẹ̀yin tẹ́ ń fi alukurani kọrin, mi ò dárúkọ anybody, mi ò dẹ̀ bú anybody, mi ò gbé picture anybody wá, mo treat topic yẹn ni. Ẹ tún wọlé náà, check yourself. Why Allah did not answer your prayer? Check yourself. Why Allah did not answer your prayer? Mo ṣe program yẹn ni, mi ò bú anybody, mi ò gbé picture anybody wá, mo sọ̀rọ̀ lórí ẹ̀ táwọn èèyàn dẹ̀ rí àǹfààní bẹ́ẹ̀. Gbogbo àwọn program tí mo ń sọ yìí, àwọn èèyàn rí àǹfààní bẹ́ẹ̀, mi ò dárúkọ anybody, mi ò gbé picture àfàkọ̀kọ̀ wá, mi ò bú anybody. Ẹ wọlé, special prayer for all Save Your Soul fans. Mo ṣàdúrà ń bẹ̀, mi ò bú any fucking body. Àdúrà mo ṣe, mo dẹ̀ ṣe wáàsí níwọ̀n bá ń bẹ̀, mo ṣe wáàsí táwọn èèyàn dẹ̀ jàǹfààní ń bẹ̀. Number 6, message to Nigeria Army. Mi ò dárúkọ any fucking body, mi ò bú àfà kankan, mi ò dárúkọ àfà kankan. Nípa àwọn ìjọba mo sọ̀rọ̀ lé lórí. Ẹ wọlé náà, ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ bẹ̀rù ìyà Ọlọ́run. Ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ bẹ̀rù ìyà Ọlọ́run. Mi ò dárúkọ any fucking body, mi ò dárúkọ any fucking body, mi ò dẹ̀ gbé picture àfà kan wá, mo ṣì wá sí mi normal. Ẹ tún wọlé náà, kí ni àníyàn rẹ sọmọ lọ́mọ? Topic ẹ̀ nìyẹn, kí ni àníyàn rẹ sọmọ lọ́mọ? Mi ò gbé picture àfà kankan wá, mi ò dẹ̀ bú anybody, mo treat topic yẹn, mo treat ẹ̀ normally. Mo dẹ̀ mú àyà Quran, hadith mo mú wá, méjì mo mú wá. Ẹ wọlé náà, ilé tí mo ṣe lẹ́nu ọjọ́ mẹ́lẹ́bíyá níjẹta wípé 6 benefits of reciting Quran, 6 benefits of reciting Quran àti English àti Yorùbá ni mo sọ ń bẹ̀. Mi ò dẹ̀ gbé picture àfà kankan wá, mi ò bú anybody, normal topic ni. Ó yá, ìwọ Shakiru, ìwọ wá jáde platform ẹ, gbé platform, gbé wá àti tó ti ṣe wá tó bú anybody, gbé wá. Sọ fún Lukman ga ọmọ Rashidi kó gbé program ẹ, topic ẹ tó ṣe tí ò ti bú àfà kankan, tí ò gbé picture anybody wá, kó gbé jáde. Tó wọn bá lè gbé jáde kó fi rán ajá rẹ̀ kó fi rán, kó ṣò gbogbo topic tí òun náà tó wọn ti treat tó fi ṣe àwọn èèyàn láǹfààní, kó gbé gbogbo topic yẹn jáde kárí. Ibi tẹ́sí máa mọ̀ pé yes, àwọn léyìí olórí bu ni. Ẹ lè tẹ́ bá dé platform Save Your Soul gan, topic kò níye tí wọ́n treat bẹ́ẹ̀, tí wọ́n bú anybody, tí wọ́n dárúkọ àfà kankan. Topic pọ̀ ń bẹ́ẹ̀ tí wọ́n bú anybody, tí wọ́n dẹ̀ dárúkọ àfà kankan. Bẹ́ẹ̀ náà lèmi náà, èmi Yàyà, program pọ̀ tí mi ò dárúkọ anybody, tí mo dẹ̀ bú àfà kankan. Tó yẹ pé ìmọ̀ la lò ń bẹ̀, ìmọ̀ ni mo lò. Mo mú àyà wá láti ọ̀nà Quran, mo mú àdìsá Ànábì wá, mo dẹ̀ ṣe wá sí táwọn èèyàn dẹ̀ benefit ń bẹ̀. Èyí tí mo ṣe láti yìí, 6 benefits of reciting Quran. Àwọn tó pè mí lórí ẹ̀, wọn ní ètò ń dúpẹ́ lọ́wọ́ mi pé yes, àwọn rí àǹfààní ń bẹ̀. Ní pé kódà lágbára Ọlọ́run, a máa gbìyànjú láti jẹ́ kí àwọn ọmọ wọn, kódà ìyá kan pè mí pé òun fẹ́ kí n máa kọ́ ọmọ òun lórí Quran from online, but mo ní mi ò ráyè. Mi ò ráyè yẹn. Because nǹkan tẹ́mi náà ń ṣe pọ̀. Mò ń kéw, mò ń kàwé, mò ń kọ́ ọmọ kéw, so ọ̀nà mi pọ̀, èmi gan ò ráyè. That is why mo sọ fún ìyá yẹn pé mi ò ráyè.
àwọn tó pọ̀ wọ́n pè mí lórí topic yẹn pé yes àwọn ọ̀rọ̀ àǹfààní bẹ́ẹ̀ níbi 6 benefit of reciting Al-Quran. Ó yá o ẹ̀yin olórí burúkú Ṣakiru ẹ̀wọ̀n lọ́mọ àti ìwọ àti wèrè Lukman ọmọ Rashidi ẹ̀ méjèèjì platform yín ẹ gbé àwọn topic tẹ́yìn ti treat wa ṣebí àwọn topic tẹ́yìn ti treat lélẹ̀ tí mi ò gbé picture anybody wá tí mi ò dẹ̀ bú anybody tí ò kì í ṣọ̀rọ̀ mẹ́wàá kì í ṣọ̀rọ̀ mẹ́wàá o kì í ṣọ̀rọ̀ 10 kò kì í ṣọ̀rọ̀ mẹ́wàá o tí mo ti ṣe tí mi ò dẹ̀ bú any fucking body. Ó yá ẹ̀yin ẹgbẹ́ wa tẹ́ bá tẹ̀ dé orí save your soul kì í ṣọ̀rọ̀ 100 tí wọ́n búyàn tó jásí pé normal topic òun náà ṣe kí ni wọ́n treat ó pọ̀ bàjẹ́bàjẹ́ lórí save your soul. Ó yá sọ fún Lukman kó gbé tiẹ̀ jáde ọmọ Rashidi tí kò bá lè gbé jáde sọ fún kó fi ran ajá ẹ̀ tí ò dáńtọ́ elétè dúdú kó fi ran kó jáde kó dẹ̀ show gbogbo topic tó guy ṣe tí ò bú anybody tí ò show picture anybody kò ní dá fún yín ẹ tí wọ́n ń pawọ́ ní àwa àti yín kò ní dá fún wọn bẹ́ẹ̀ burúkú ni. Gbogbo yín ẹ wá kórìjọ ẹ wá fẹ́ lẹ́ẹ̀dì mọ́ èmi ẹ fẹ́ lẹ́ẹ̀dì mọ́ mi àbí ẹ fẹ́ lẹ́ẹ̀dì mọ́ mi torí pé ẹ ti mọ̀ pé ọmọ ikú lè ní kìnìún wá odidi kìnìún kan péré láàrin ẹ̀yìn 100 ìkòkò ẹ̀rí kankan ṣe fún èmi ọmọ ikú lẹ́fẹ́ máa lẹ̀dí mọ́ wàláhì ẹ lójútì gbogbo yín pátápátá ẹ lójútì gbogbo yín pátápátá kí ni mo sọ ẹ lójútì so ọkọlọmọ tẹ́ bá mú mi nísìn wípé tẹ́ wá mú mi so inú yín á wá dùn ẹ máa wá announce yẹ pé yéè a ti mú ọmọ burúkú yẹn o ọmọ Yahya Gambari yẹn a ti mú o ó wà ní police station o inú yín máa dùn ẹ máa announce yẹ so ẹ tí ẹ ní tìjú wa èmi ọmọ kékeré tí mo ń fi ẹ̀pọ̀n gbogbo yín ṣeré èmi ọmọ ikú kékeré lásán tí mo ń fi ẹ̀pọ̀n yín ṣeré so ẹ fẹ́ wá lẹ́ẹ̀dí mẹ́mi ẹni tó ń kóbo yín ìkìnnìún tó wà ní London tó ń kóbo yín tó tún wá sí Nàìjíríà ẹ tún rí kankan ṣe fún èmi ọmọ ikú lásán tẹ́mi jẹmọ́ sáà wọ ilé tẹ́tí àbẹ́mọ̀ pé mo ń jẹmọ́ sáà ilé tẹ́tí ni mi ò tí máa kóbo yín gidi mo ń jẹmọ́ sáà ilé tẹ́tí èmi ìyẹn lẹ fẹ́ wá lẹ̀dí mọ́ ẹ fẹ́ fi ìkanra nǹkan tẹ́ ẹ̀rí ṣe fẹ́ fún kìnìún ẹ fẹ́ fi mú èmi ọmọ eku àbí wọn ò bí ire so Ṣakiru ó tún wá sọ̀rọ̀ kan ó ní àwọn àgbàlagbà àwọn tí wọ́n tó ẹgbẹ́ bàbá mi òun lèmi máa ń sọ̀rọ̀ sí àwọn tí wọ́n tó ẹgbẹ́ bàbá mi lèmi máa ń sọ̀rọ̀ sí ẹ má bínú o gbogbo ẹ̀yin yá wa o ọ̀rọ̀ Sheikh Adam lèmi tẹ̀lé o ọ̀rọ̀ Sheikh Adam ni mo tẹ̀lé o ṣó ń gbọ́ Ṣakiru ọ̀rọ̀ Sheikh Adam ni mo tẹ̀lé Sheikh Adam ní inna kabira bila akilima sugaro inna sogiro lahu akilima alkubaro Sheikh Adam ló sọ o inna kabira bila akilima sugaro inna sogiro lahu akilima alkubaro Sheikh Adam ló sọ o Sheikh Adam ní àgbàlagbà iná láìdájú kẹbíra àgbàlagbà bìlà akílẹ̀ tí ò ní làákàyè máa ṣùgàrọ̀ òun àtọmọ kékeré ẹgbẹ́ ni wọ́n bákan náà ni wọ́n so àwọn àgbàlagbà tí wọ́n sọ pé mò ń bú yẹn ìwọ mọ̀ pé àwọn àgbàlagbà yẹn ò ní làákàyè ni mo fi sọ wọ́n dẹgbẹ́ mi àwọn àgbàlagbà yẹn wọ́n ní làákàyè lórí mo fi sọ wọ́n dẹgbẹ́ mi látòrí àfáà bíbù wọ́n ní làákàyè lórí látòrí àfáà bíbù ní làákàyè lórí bàbá olówóró
wọn ò ní làákàyè lórí Suleiman wọn ò ní làákàyè lórí Rashidi wọn ò ní làákàyè lórí gbogbo àwọn àfáà àgbààgbà tí wọ́n ń jà fún ní bídíà gbogbo wọn pátápátá wọn ò ní làákàyè lórí lèmi Yahya Gambari ni mo fi sọ wọn dẹgbẹ́ mi tí mo fi ń bá wọn sọ̀rọ̀ ṣàkàṣàkà torí pé kò sẹ́ni tó kọjá báwí Islam ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn bá bá ẹnìkan tẹ́ni bọ́ọ̀dì lè ṣe nǹkan tó bá wù ú bẹ̀ ẹ̀sìn Ọlọ́run ni so ẹnìkan wá lè wá kó wá máa sọ ìsọkúsọ nínú Islam ká wá dákẹ́ ká máa wò ó a lè gbà láíláí torí Islam kì í ṣe ẹ̀sìn bá bálákú bá bá yín ẹ̀sìn gbogbo wa lẹ̀sìn Islam ẹ̀sìn àgbáyé yín so ẹnìkan wá lè wá kò lè dédé máa ṣe ní àw nínú Islam àbí kó máa sọ ìsọkúsọ nínú Islam ṣé àwọn wàhálà tí àwọn àfáà yẹn ń dálẹ̀ àbí ó mọ̀ pé àfáà bíbù ọmọ bàbá dámọ̀ àfáà bíbù àìnílàákàyè rẹ̀ ló mú máa sọkúsọ tó ń sọ Rọ́bíù Lówórò ó mọ̀ pé àìnílàákàyè rẹ̀ ló mú máa sọ ìsọkúsọ tó ń sọ Rashidi Alágbára Omi àìnílàákàyè rẹ̀ ló mú máa sọ ìsọkúsọ tó ń sọ Suleiman Oníkìjìpá àìnílàákàyè rẹ̀ ló mú máa sọ ìsọkúsọ tó ń sọ ṣàbọ̀mọ̀ mo ń béèrè ni o mọ Ṣákírù orí ẹ̀ ti burú wọ́n sọ pé ẹgbẹ́ ni wá náà ìmọ̀ta bíbọ̀ ọmọ bàbá dámọ̀ ẹgbẹ́ ni wá ìmọ̀ sí kíní ẹgbẹ́ ni wá náà torí pé wọn ní làákàyè lórí yes they don't have brain yes wọn ní làákàyè yes confirm mo sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ ni wá I can talk to them anyhow any fucking way I can talk to them any fucking way I don't mind kò kàn mí àbórí ẹ̀ yí àwọn wo ni bàbá yín àti ìwà àtàwọn bàbá yín yẹn kò ní da fún gbogbo yín papọ̀ ó dà pé ẹ mọ̀ mí àbí èmi Yahya mà ní èmi Yahya Gambari ẹ wá mú mi o ẹ wá mú mi Ṣákírù ẹ wá mú mi sẹ́ ẹ wá mú mi kẹ bá lè kàndín nínú yọ kẹ bá lè bá ìgbìyànjú náà pàdé tọ́ Ọlọ́run aṣàánú wa o ṣí Sunday Igboho Májàsọ́lá one bàbá Dami Ọlọ́run bá wa dúró tì yín o ṣí Sunday Igboho ẹjọ́ torí tọ́lọ́run o wọ́n ti sọ pé ọ̀dọ̀ yín ni mò ń gbé o ẹ dẹ́kun ẹ wá adopt mi o kẹ́ máa tọ́jú mi o ṣí Sunday Igboho wọ́n ti parọ́ mọ́ yín o wọ́n ní ọ̀dọ̀ yín ni mo wà ẹ jẹ́ wá adopt mi kẹ́ máa tọ́jú mi dáadáa ṣòro pé tí bá rí lọ́kì láti gbọ́dọ̀ ṣí Sunday Igboho ṣòro pé nínú òní dùn ọ̀dọ̀ ṣí Sunday Igboho mà ní bàbá Dami tó ń ṣàánú ọmọ ọlọ́mọ tí bá rí lọ́kì gbẹdẹ péré inú mi máa dùn bàjẹ́ wípé yes mo wà lọ́dọ̀ bàbá Dami màá sì máa já àwọn ayékáyé kan ìwọ wèrè Sunday Igboho ẹ wá adopt mi wọ́n ti parọ́ mọ́ yín o ẹ jọ ẹ bá mi bẹ̀ Sunday Igboho gbogbo ẹ̀yin ayé gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ ẹ jọ mo bẹ̀ yín o ẹ jọ mo bẹ̀ yín ẹ bá mi bẹ̀ Sunday Igboho kó wá adopt mi sọ́dọ̀ wọn o wọ́n ti parọ́ mọ́ wọn o wọ́n sọ pé ọ̀dọ̀ wọn ni mò ń gbé o tí mi ò dẹ̀ sí ń bẹ̀ o ẹ jọ ẹ bá mi sọ fún ṣí Sunday Igboho kó wá adopt mi o ẹ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà mo ń bẹ̀ yín o. àwọn lórí burúkú somebody Ọlọ́run aṣàánú Ọlọ́run adúró tì wá o tọ̀ ní agbára Ọlọ́run nígbà míì ọmọ burúkú ẹran ọlọ́mọ yìí ló shift mi kúrò lórí topic tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ olórí burúkú ọmọ yìí àwọn olórí burúkú ọ̀rọ̀ wọ́n máa ń fẹ́ ń dàbá ètèèyàn ní olórí burúkú ni wọ́n but inshallah tẹ́ bá tún máa pàdé mi lórí program inshallah ọ̀rọ̀ nípa àwọn àdúrà
tó wá láti inú Al-Qur'an tẹ́lẹ̀ máa ṣe tọ́lọ̀ wá sí máa gbà àwọn àdúrà tó wá láti inú Al-Qur'an tó ṣiṣẹ́ ju kíní lọ ọṣẹ ìyọnu lọ dànù àdúrà pé a fẹ́ bímọ ni àdúrà pé a fẹ́ kọjá wa máa tà àdúrà àṣọ ni gbogbo pátá ló wà ní Al-Qur'an àdúrà owó wà ní Al-Qur'an lágbára Ọlọ́run ìgbà mi tẹ́ bá máa tún wà lórí program topic ẹ̀ la máa treat àwọn àdúrà àtàyè máa ṣe láti inú Al-Qur'an torí pé àwọn àdúrà bídíà kan wà tó ṣòro ṣe tó yẹ pé tí wọ́n bá ṣe akọjá àlà níwájú Ọlọ́run èèyàn á ti fi kàkà kọ́lọ́n gbàdúrà èèyàn Ọlọ́run á tún fi kọ orí burúkú kalẹ̀ fẹ́yàn ni so Ọlọ́run á dúró tì wá o Ọlọ́run á ṣàánú wá o Májàsọ́lá Mabadami ìjọ torí tọ́lọ́run ẹ wá adopt mi o wọ́n ní ọ̀dọ̀ yín mò ń gbé o ẹ wá adopt mi o kémi náà wà ní ọmọ yín tẹ́mẹ́ máa tọ́jú o kémi náà máa gbádùn yín kí máa jayé ọlọ́ba kí máa jayé ọlọ́ba kí máa gbádùn yín Ọlọ́run á dúró tì wá o ṣáàkì irú ẹ̀wọ̀n ọmọ àlè ni ẹ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.